في كل حاجتي شكوت إليك ضر فارحم شكايتي. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí àkọ́kọ́ ọ̀pọ̀ afẹ́fẹ́ lọ kẹ́kọ̀ọ́ tó pẹ̀lú ẹ̀yìn akramakumullah. Al-Qur'an ìwé mímọ́ ni ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀. akramakumullah. gbogbo tó bá sì jẹ́ àǹfààní àwa mùsùlùmí a gbọ́dọ̀ máa mójútó. akramakumullah. Islam náà ló sọ fún wa aráàlú ẹ̀ka tó fẹ́ kì í sí kòtò àfẹ́kájọ péjọ ká sọ ọ́ ká wí kájọ fúnra wa múra wa kú mi kòtò. ọlọ́run máa ń jà dàgbà yọwọ́ kọ́wọ́ kì í ṣàdúrà. àgbà tó bá rí tó yọwọ́ kọ́wọ́ kékeré ló ti bẹ̀rẹ̀. شرف كربتي فهب لي ذنوبي كلها وقد حاجتي. ọlọ́mọdé tó bá dá sàmúlẹ́gbà kékeré ni ó ti ṣẹmuṣẹmuṣẹmu ni ó ti já fáfá. ọkọ̀ ọkùnrin wọ́ọ̀dù kan ló gbọ́dọ̀ lọ́kùn sí ti. akramakumullah. ọmọdé tí ó bá dìdàkudà lágbà kékeré náà lòun náà fi ẹ̀yà kúyà. Ìsìlámù ló kọ́ wa bẹ́ẹ̀. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí ọ̀rọ̀ ẹ̀kọ́ ni. káyọ̀ kọ́ra wa lẹ́kọ̀ọ́ káyọ̀ mójútó ra wa kí ni a fẹ́ gbà ló kẹ́nìkan wọ̀ náà. ó bá wọ̀ náà kí ni ládàá wọ̀ ó lè yí bẹ́ẹ̀. àtẹ̀yìntù bí àmàlì ìbáàdì ọ̀dí àti. tọ́bíkì kan náà mú wá lónìí òun náà láṣẹ pamọ́. akramakumullah. àwọn ọmọ ya kọ́ fẹ́ yà lọ́dọ̀ ọmọ wa kan. akramakumullah. Idris ti jẹ́ Bob Whiskey. akramakumullah. alá àjùwà. alá àjùwà al-maqsudu fi kulli hajati. bẹ́ẹ̀ni. shakawtu ilayka kullaha wa min hajati. Bob Whiskey àwọn tí wọ́n bí wọn ṣe ọmọ bí. nítorí tó bá ṣe ọmọ bí wọn ní sọ ní Idris. wọ́n ti sọ gbogbo ẹ̀sìn ọ̀rẹ́ mi. ìyẹn túmọ̀ sí pé àwọn tí wọ́n bí wọ́n mọ Ọlọ́run débẹ̀. kàzá gbádùn ní nàzàdì àbíníkà fìlà. bẹ́ẹ̀ni. wa khayru zadi zadu abika zada. Bob Whiskey nìkan ló wá kù sí ọmọ báwo ni mo ṣe ní di ọmọ kọ́ wọn. kàzá gbádùn ní nàzàdì àbíníkà fìlà. ó bá gbéra rẹ̀ ó fẹ́ gbéra ó fẹ́ ní kó èsì. akramakumullah. torí ò ní gé nǹkan ọmọkùnrin rẹ̀ kó lábẹ́ rẹ̀ kò ì dá fún ẹ débẹ̀. kàzá gbádùn ní nàzàdì àbíníkà fìlà. àwọn tó ní láyé dáadáa àwọn èèbó tí wọ́n ń ṣe irú ẹ̀ odidi owó tọ́ni ń tún odidi ìlú ṣe tọ́ni ń bọ́ odidi ìlú fún bí odidi ọdún méjì mẹ́ta òun náà fi ń ṣe irú ẹ̀. kàzá gbádùn ní nàzàdì àbíníkà fìlà. èyí ká fún ẹ lébi yìí o. àmọ́ kó tó gbọ́ àbí ká ṣe wá sí fún ọ. wa khayru zadi Zadu abika zada. wa khayru zadi zadu abika zada. Al-mutashabbihu bir-rijali wal-mutashabbihatu al-mutashabbihu bin-nisa.
بالرجال. وخير الزاد kí ló Ànábì sọ kí ló Kùránì wí pa ẹ̀. زاد أبيك زادا. àwọn ọkùnrin tí wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn dóbi. àwọn obìnrin tí wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn dọ́kùnrin. وخير الزاد زاد أبيك زادا. sólẹ́tọ̀ ní Islam. gay sólẹ́tọ̀ ní Islam. أكرمكم الله. lesbian sólẹ́tọ̀ ní Islam. أكرمكم الله. Ànábì Muhammad bẹ́ẹ̀. صلى الله عليه وسلم. Ànábì sọ yìí pé gbogbo ẹni bá ń ṣèṣe tó ń múra bí ọkùnrin àlùkànnìfì. أكرمكم الله. àwọn tí wọ́n ń múra ọkùnrin tí múra bí obìnrin. àbọ̀bìnrin tí múra bí ọkùnrin. Ànábì ní kí wọ́n lé wọn kó lè. أنا بادر زلزالي أبيك فينا. وخير الزاد زاد أبيك زادا. àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin àwọn náà dá sí. أكرمكم الله. àwọn tí wọ́n tún wà Ànábì sallallahu alaihi صلى wasallam. الله عليه وسلم. wọ́n gbọ́rọ̀ Ànábì yìí. أكرمكم الله. àwọn kò ní gé àti lesbian ti bẹ̀rẹ̀. ìgbà wo ló bẹ̀rẹ̀ gbogbo nǹkan ló ṣàdégbà tó bẹ̀rẹ̀. أكرمكم الله. lẹ́yìn ọlọ́wọ́ agbẹ́ta gbogbo ayé àtọ̀. أنا بادر زلزالي أبيك فينا. àsìkò Ànábì Lúùtù ní gé bẹ̀rẹ̀. عليه الصلاة والسلام. ní lesbian bẹ̀rẹ̀. عليه الصلاة والسلام. àsìkò Ànábì Lúùtù أكرمكم الله. kò ṣẹlẹ̀ láyé Ànábì Ádámà. عليه الصلاة والسلام. Ànábì Ibrahim عليه الصلاة والسلام. òun ló jẹ́ ẹ̀gbọ́n fún bàbá tó bí Ànábì Lúùtù. عليه الصلاة والسلام. Ànábì Lúùtù ó gbé ìlú kan tá a mọ̀ sí أكرمكم الله. wọ́n pẹ̀lú náà ní Sùdúmù أبقاكم الله. tàbí kò pè ní Sàdúmù ní Arúdù bẹ̀rẹ̀ Ànábì Lúùtù wí. عليه الصلاة والسلام. òun àti ìyàwó ẹ̀ àtàwọn ìjọ àwọn tí wọ́n pèsè sìn. bàbá tó sì bí Ànábì Lúùtù bí àbúrò fún Ànábì Ibrahim. عليه الصلاة والسلام. bàbá náà wọ́n pè ní Hárún. هارون. Hárún lórúkọ ẹ̀. أبقاكم الله. Ànábì Lúùtù wá ń pèpè àmọ́ ó ṣìyàwó fẹ́. ó ṣìlẹ̀ gbogbo sí الله أكبر. ó ṣì ọjà ara. الله أكبر. ìyàwó rẹ̀ ló wá dá wàhálà lẹ̀ nínú ìlú náà ọkùnrin á máa bọ́kùnrin sùn. الله أكبر. wọ́n máa dó fúrọ̀. الله wọ́n أكبر. máa ṣe sáàyè pẹ̀lú fúrọ̀. أعوذ بالله من الشيطان الرجيم. àwọn obìnrin náà máa tó láṣepọ̀ wọ́n ṣe lesbian gbà náà. بسم الله الرحمن الرحيم. Idris Bobrisky ayé rẹ̀ dá lọ́wọ́lọ́wọ́ báyìí o. أكرمكم الله. bàtà rẹ̀ lórí ìwà ọmọ ní mọ́mọ́ ń sòkè bẹ́ẹ̀. أكرمكم الله. ìwà tó wù yín bá ilé bá bẹ̀ kú ó wọ̀ náà lọ́mù. ولوطا إذ قال لقومه. àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tó lọ́lọ́mù ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ àtúntò tó bá. أتأتون الفاحشة. tó bá lọ́wọ́ nu Suratul A'raf. أكرمكم الله. Quran 7 aya 80, 81, 82, 83. ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين. Ànábì Lúùtù ní ẹ má wù àbàjẹ́ ẹ má wù àbàjẹ́. báwo lọkùnrin yóò ṣe máa múra bí obìnrin báwo lobìnrin yóò ṣe máa múra bí ọkùnrin ọkùnrin tí wọ́n ń fọkùnrin obìnrin fóbìnrin ìwà àbàjẹ́ lílé yìí ó ní tẹ̀ ń wù yìí ẹ̀dá kan ò ṣe irú ẹ̀ rí ní gbogbo àgbáyé síwájú. ما سبقكم بها من أحد من العالمين. bóyá yìí إنكم لتأتون الرجال شهوة من دون النساء. ẹ̀yin bẹ́ẹ̀ máa fẹ́ ọkùnrin ẹgbẹ́ fóbìnrin lẹ̀ tó ti dá sí pé ìwọlé wọn lọ́wọ́. الله أكبر. kí ni ń bẹ lára ọkùnrin tí ń wọ ọkùnrin náà. إنكم لتأتون الرجال شهوة من دون النساء. bal antum
sọ bẹ́ẹ̀ ọlọ́run bá náà màlẹ́kà wá sọ́dọ̀ Ànábì Ibrahim. alayhi salatu wassalam. ọlọ́run ní kí wọ́n lọ sọ fún Ànábì Ibrahim pé yóò bí ọmọ. bàbá náà ó sì máa jẹ́ ìdíhà. Allahu akbar. Ishaq. àwọn alábàbà ló mú dọ́ọ̀dù ni wọ́n ṣe pọ́ǹpù sí báyìí. abqakumullah. ìṣòro má bàa wúwo lẹ́nu wọ́n wá sọ dọ́ọ̀dù ní sí náà fi pèlè Ishaq ọlọ́run pàmì yẹn. innakum lata'tuna ar-rijala shahwatan min duni an-nisa'i. alábìrò àkẹ́ ọkẹ́ tàná ọkẹ́ tó o pariwo. shahwatan min duni an-nisa'i. wọ́n lórí ikú lélẹ́ yìí ọkùnrin ṣe ń wòye jẹ́ fòmìnir rẹ̀ ìgbàgbọ́ níbẹ̀ lára ọkùnrin àríyá. bal antum qawmun musrifun. ìbá sojú ní títí ìbá sí pé ayé múyàn iná múyàn wọ̀ kí ní bẹ̀ lára ọkùnrin tí ẹ̀rẹ́ dì mọ́ lórí ìrẹ́ lè fi kú. lọ́kùnrin tí ì sẹ́ ọkùnrin sọ́kùnrin tí ì sọ ọ̀rọ̀ ọkùnrin sókè rẹ̀. alẹ́ mi tù ní ẹ má sí wẹ́wẹ́ sílẹ̀ ẹ̀ parẹ́. aláwa náà alẹ́ kà sọ́dọ̀ Ànábì Ibrahim. alayhi salatu wassalam. ọlọ́run ní bẹ́ẹ̀ bá ti dé bẹ́ẹ̀ tẹ́ ẹ jíṣẹ́ fún tán ẹ bẹ́sẹ̀ kan yà lọ́dọ̀ ní ìlú Lúùtù ẹ jíṣẹ́ fún pé àwọn parẹ́ o. Allahu akbar. káì ọmọ ẹgbẹ́ ló wà lẹ́nu Lúùtù ọlọ́run wá ní káwọn àdéhùn yẹn wá ní ìwà ṣùgbọ́n abqakumullah. ọ̀dọ́ tó rẹwà ṣèlú ìyàtọ̀ Allahu akbar. rẹwà púpọ̀ wọ́n rẹwà lẹ́nu pé ìwọ fúnra rẹ̀ lè fún wa ó bá ṣé ìyẹn lé léyìí àdúrà yìí kà ìyàwó Ànábì Lúùtù bá lọ sọ fún aráàlú. alayhi salatu wassalam. ọkọ mi gba àlejò kan méjì yìí àlejò ẹ bá kí àwọn ọkùnrin ní ìmọ̀lẹ́ ẹ gbà ní ọwọ́ ìyàwó rẹ̀. Allahu akbar. àwọn kìlì bá dé Ànábì Lúùtù bá wọn fà á Ànábì Lúùtù bá wọn fà á àtà títí lọ́nà fún wa ní kí ìyàwó sọ̀kalẹ̀ ní wọn. Allahu akbar. náà ولوطا إذ قال لقومه لا تأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين. wọ́n tó táwọn ìwọ ọlọ́run yé ẹsẹ̀ mi ẹ fọwọ́ kú mi lójú. àwọn ìránṣẹ́ tèmi ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn wọlé báyìí wọ́n á gbójú ẹ̀yìn náà wọlé ìyá òkè yìí tẹ̀lé gbà. Allahu akbar. Ànábì Lúùtù wọ́n kristi mo fẹ́ tó gbọ́ iye o kó mà pé ibi tó ti ń ṣẹ̀kọ̀ wá nù. akramakumullah. ọlọ́run ni Ànábì Ibrahim bá pariwo. alayhi salatu wassalam. ọlọ́run dákun ọmọ ìyá mi bẹ́ẹ̀ Ànábì Lúùtù bẹ́ẹ̀ ọlọ́run ni káì nánú àdámù bímọ fi hà. abqakumullah. nánú àdámù bímọ fi hà sanu na díì náà hù. abqakumullah. ọlọ́run ìmú màmá tí ń bẹ̀ ń bẹ̀ èmi lọ́lọ́run ẹ̀yọ̀ kan ṣe kó lè la gbogbo wọn. ilá imra'ata Lúùtì. قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين. ọlọ́run ní gébégébé lọ́mọbìnrin náà ń fi àjẹ́ fi mú rẹ̀ gbélé. Ànábì Lúùtù àtàwọn tí wọ́n gbà fún ẹ̀kan ni wọ́n ráyè kó lòlù. abqakumullah. ọlọ́run bá ń rán atẹ́kùn síbẹ̀ gbogbo ìlú náà parí. Allahu akbar. wọ́n ní kí yóò fà á nítorí ẹsẹ̀ rí pé ọkùnrin bọ́kùnrin sùn. Allahu akbar. obìnrin bóbìnrin sùn. Allahu akbar. ọkùnrin múra bí obìnrin múra bí ọkùnrin. إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون. báwísì kò sí tó burú bẹ́ẹ̀ ní ẹ̀ ṣàṣìṣe tó burú ní pé kó o má tù bá. ẹ̀ lè ṣàṣìṣe torí kó fẹ́ láyé ayé ti tàn. Allahu akbar. bó bá ti wá láyé náà àfi kó o tètè tó bá ti rí náà ráyé tó di wípé wọ́n ti wá ń pè é pé wọ́n yà padà ọ̀nà tó ń gbà yìí tó bá lè kú bẹ̀ ìran rẹ̀ ń jìyà. Allahu akbar. ó ń jẹ ìyá àwọn ìran rẹ̀ ó ti bá wọn jẹ tètè yà padà tó bá ti padà ó là lọ́dọ̀ Ọlọ́run. إنكم لتأتون الرجال wọ́n náà wà lọ múra bí obìnrin tó wá ṣeun. شهوة من دون النساء. nítorí òfin mu lára ni ẹ̀yin ìjọba ẹni lé sí o torí agbára kẹ bá oníkálukú sọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ yín ní Nàìjíríà. بل أنتم
bí wọn wíṣkì inú wọn lè dùn. Ìdílé ìṣúná sọ ọjọ́ olódodo. báyọ̀ tún kọ́ ní kúrúdà. ó máa rèdí ọkùnrin tí rèdí bí rèdí nù. báyọ̀ tún kọ́ ní sèfò. wọ́n dábìí lójú yóò máa lo lẹ̀kẹ̀. àbùkù ọkùnrin náà. lọ́jà tí mo títí lo bèrè kọ́yà. إنكم لتأتون الرجال شهوة. wọ́n dábìí lójú yóò máa fẹ́ lo lẹ̀kẹ̀. kọ́lé máa rò kó bèrè lòun náà. má lò ó mọ́ kò dáa. من دون النساء. wọ́n sọ bí ní ọkùnrin yọ. بل أنتم قوم مسرفون. Ànábì Muhammad. صلى الله عليه وسلم. Ànábì sallallahu alaihi wasallam. Ànábì wà níjọ́ kìí. أكرمكم الله. àwọn sàbẹ̀ bẹ lọ́dọ̀ rẹ̀. bàbá mu arákùnrin kan dé. wọ́n arákùnrin àbí wúrí ìlà ọ̀dọ́ wọn ọ̀tá ẹ̀dá. رضي الله تعالى عنه. olùgbà àdìsí náà wà àdìsí náà bẹ ọ̀rọ̀ Abu Dawud. أكرمكم الله. Abu Dawud olùgbà àdìsí náà wà 4,920 àdìsí náà. wọ́n ní àbí wúrí ìlà ó sọ pé nígbà tí wọ́n mú arákùnrin yẹn lé. ata bí mùkànnàfì. bí mùkànnàfì arákùnrin kan tí ń múra bí obìnrin. arákùnrin kan tó náà ń ṣe bí obìnrin. ó ń wọṣọ bí obìnrin. òun náà lọ dá irun ṣeun. sọ pé gbogbo nǹkan ló sì wà ní ayé. أكرمكم الله. àmì tó bá wá. nǹkan bẹ́ẹ̀ máa yé fa tó yè yé. kọ́dù sọ́dọ̀ba ìrẹ̀lẹ̀ yìí wà lè jìnlẹ̀ yìí. ó tún ṣe láàyè sọ ó tọ́ bẹ́ẹ̀tì ọkùnrin yìí o. ó tún kọ sẹ́sẹ̀ yẹn. ó ṣe gbogbo nǹkan. ó sì gbogbo ẹ̀ ó ṣe ojú òdòdó ó tún ṣe pankéèkì ó ṣe foundation ó ṣe dẹ́kìn. إنكم لتأتون الرجال شهوة من دون النساء. بل أنتم قوم مسرفون. ó ṣe bí wọ́n wíṣì yìí lẹ́nu. ó ṣe irun ó ṣe gbogbo ẹ̀ ló pèsè la. lẹ́gbẹ̀dá bá wò báyìí bẹ́ẹ̀ ni ọmọge yìí fà yìí o ọkùnrin sí. wọ́n á sì lọ́yàn wọ́n á lọ́yàn gbáàyà oníke ni wọ́n kú bẹ́ẹ̀. wọ́n á lọ́yàn gbáàyà oníke ni wọ́n kú bẹ́ẹ̀. àwọn tí wọ́n fẹ́ gbẹ́rú ẹ̀wò lánàá wọn rí sí. màá fún ẹ ní ẹ̀sápù mẹ́ta. wọ́n mú èyàn méjì ọ̀kan. àkọ́kọ́ ni Michael Jackson níjọ́ tó wà láyé àìsíkí àtọ́lá àtòkìkí ó gbé yẹn torí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá máa gbé yẹn gbédìgbédì á máa gbé yẹn bọ́wọ́ bó wá máa gbé yẹn. أكرمكم الله. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n máa jẹ́ kéèyàn sọ tí ó yẹ kó sọ tí ó yẹ kó sọ náà ló wà pa. gbédìgbédì á máa gbé yẹn tí ó yẹ kó gbédì rẹ̀ lọ́yọ́ sí kí ni. bá a gbé débẹ̀ nítorí kó gbé kọjá àti tó yẹ kó gbé déhùn ló wà kó bá. لتأتون الرجال شهوة من دون النساء. ọmọ bá máa gbẹ̀yàn. ẹni tó yẹ kó dùn kan pé wàá dùn fún ní dídùn tó dùn látọwọ́ ni lọ́ba sọ fún ọwọ́ rẹ̀ lábára kàfí yẹlẹ. بل أنتم قوم مسرفون. ọwọ́ rẹ̀ sì ń kálẹ̀ lómi fún wa ní nǹkan ọwọ́ rẹ̀ ò sì ṣe nǹkan lẹ́nu. ọwọ́ rẹ̀ lágbàdàkà lómi mọ̀ wá lómi kókó bò wá ní nǹkan ọwọ́ rẹ̀ ò sì ní lágbàdàkà mọ̀. ẹ̀yin á máa ṣe sàárà kó dáhùn. ìta ṣe tábì dáhùn ọlọ́mọdé àṣì. إنكم لتأتون الرجال شهوة من دون النساء. بل أنتم قوم مسرفون. bá wíṣkì ó kó yẹni ló yẹni ó kun ọrùn kò yẹ adìẹ. ó tiẹ̀ tó ayé adìẹ ẹni ó mú lọ́wọ́ lójú ó ti. الله أكبر. bàtú wà wà dáàdì ẹlẹ́mú dáàdì. wọ́n ní òsì ilé kẹ́ tó jáde wọ́n sọ fún mi bí a abẹ́rẹ́ ojú oorun lẹ́wà ẹ ti lajú. إنكم لتأتون الرجال شهوة من دون النساء. àwọn ọ̀gbá Ànábì Muhammad. صلى الله عليه وسلم. nígbà tí wọ́n mọ́kùnrin náà dé al-mukhannas tó wá
múra bí obìnrin tó dírẹ́sì rẹ̀ tán alábẹ̀rẹ̀ wa ni tọ́. Sallallahu alaihi wasallam. nígbà tí àwọn mẹ́ta ti ní ìdá ọkọ̀ Michael Jackson. ṣùgbọ́n òun ní kọrin. Bẹ́ẹ̀ni bàbá. òun ní méjì ní wọ́n ìkan táìsì ìkọ́ Jackson. Bẹ́ẹ̀ni bàbá. Jackson ọmọ Áfíríkà Africoast ni. Ó wá ó nílá ìgbégbé ọlá òkìkí àti ọlọ́run tí ń gbé mẹ́wàá gbé. Ó ní ọlọ́run padà kẹ́rù tó jáde láyé. Kì í ṣe ní kíkẹ́ tó owó yẹn lè lówó kó má lè kẹ́ ọlọ́run lọ rárá. Ọmọ àbúrò. Yẹn lè lówó kó má lè kẹ́ ọlọ́run rárá. Ó já pé gbogbo ibi tọ́lọ̀ ń bínú sí ní màá lówó rẹ̀ sí. Bàbá àtúnyẹ̀ ìjáde sáwà tán mẹ́rin dúró ní sáà. Bọ́ọ̀lù ẹni tó sọ pé jọ nígbà tó bá ti lọ fa wàhálà tó tó bá ìjọba tó bá fẹ́ yí ẹ lọ́wọ́ ṣàpè máa ń ná owó mi síbẹ̀ ẹ̀dá kù. Ṣé ti wàhálà lẹ́yìn ẹ̀ka náà wọ́n sì. Bẹ́ẹ̀ni à ń tún kàwé ṣe fún. Ọ̀gbẹ́ ní bá ṣe bẹ́ẹ̀ sọ fún bọ́lọ́mù kẹ́. Bọ́lọ́mù sì gbé ẹ̀ ìsìnkú láti ní bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀nà náà tó nígbà tí ó nà. Máa dáàsì wá ní òun wá ẹni tó lè bá òun ṣe kó òun máa rìn. Ibi tó ti kọ́ bẹ̀rẹ̀ ni ló fẹ́ sọ ní lórí funfun. Ó sì rí ìyún sọ yìí. Ó bọ̀ra tán yányán, ó gbé sí méjì ló bọ̀ tán yányán. Ìtàn tí wọ́n máa ń gbé o. Ó mú ọ̀gá yìí lórí ìkùnrin náà tẹ̀lé. Bẹ́ẹ̀ni à ń tún kọ́ ní ìbúdá. Ìsìláàmù ò sì sọ fún wa pé kéèyàn bá pupa. Bẹ́ẹ̀ bá dúdú tó sọ̀rọ̀ ẹ̀ ní pupa yóò wọ náà Ìsìláàmù sọ ẹ̀ fún wa. Kò sí òfin ẹ̀sìn wa. Ó tún ara rẹ̀ ṣe ni. Ó bá wá tún ṣe sí wọ́n ṣáìdì tó máa lọ yálẹ̀ kó fún ara rẹ̀ lórí. Bẹ́ẹ̀ni à ń tún kàwé ṣe fún. Nígbà tó dúró bá mi kóòkì tẹ̀sí ní fanta tó wá lè gbé màmá ilé rẹ̀ mọ́jú yìí. Bàbá ilé rẹ̀ mọ́jú yìí. Tí wọn náà tó ojú tì wọn láti jáde nígbà náà ló sọ wá mọ èsì ìdúrà. Bẹ́ẹ̀ni à ń tún kọ́ ní ìbúdá. Bẹ́ẹ̀ni à ń tún kàwé ṣe fún. Wọ́n ní òun fẹ́ pupa ó sì ó pa àkọ́kọ́ ni. Wọ́n á ní oya òun wá ẹni tó lè bá òun sí kó òun máa rìn lórí òfurufú. Òní yẹn ṣe ló fi jáde láyé. Àmọ́ gbogbo akọ́lọ́ fẹ́ ṣe tó tú gbogbo ara ṣe ni ó ṣàkóbá fún un. Nígbà tó kó ṣíṣì bí máa gbá tí wàá mẹ́jọ kó bí ṣọ́ọ̀tì náà máa wọ̀ sí lọ́wọ́ yóò tó mẹ́ta. Ó tún ní special sauce. Ó ní tọwọ́ ní tẹ̀sẹ̀. Atẹ́gùn tó lè fẹ́ sí lára ló dá láìsàn ní sí. Bẹ́ẹ̀ni à ń tún kọ́ ní ìbúdá. Ilé wa ni àwọn owó tí wọ́n fi ń tún oníbi ìlú ṣe ni o. Wọ́n fi ń ṣe wọ́n kiri o. Bẹ́ẹ̀ni à ń tún kàwé ṣe fún. Bẹ́ẹ̀ni so àmọ́ kò lóun fẹ́ lóde ṣùgbọ́n tó bá wo bí wọ́n ṣe tún ayé ẹ̀ ṣe tó tí wọ́n náà bá wò ó rí pé gbogbo gbàgàgbàgà gàgàdàgà gbogbo ẹ̀wọ̀n wọn gbogbo àwọn ike stíìkì tí wọ́n kó sí gbogbo yúyúlá yìí ti ga gbogbo wọn yọ bágun tó fi kó láyé. Bẹ́ẹ̀ni à ń tún kàwé ṣe fún. Àwọn mẹ́ta Michael Jackson padà gba Islam kó gbọ́ ẹgbẹ́ nínú àwọn world best mosque lágbàáyé ó pẹ̀lẹ́ ní tó pọ̀. Ìyẹn ló fi gbà yín pé ọlọ́run lò ọlọ́run kẹ̀. Bẹ́ẹ̀ni à ń tún kọ́ ní ìbúdá. Mo gbọ́ nítorí wọn tó máa wú ikú yìí o. Bẹ́ẹ̀ni à ń tún kàwé ṣe fún. Ẹni kejì obìnrin àwọn ìlú wa pọ̀ nínú ìlú Amẹ́ríkà ló wà. Over $1 million ló fi ṣe sọ́júrì ó sọ̀rọ̀ ẹ̀ lóbìnrin ọkùnrin sí. Wọ́n ṣe fẹ́ẹ̀kì ọyàn, wọ́n ṣe fẹ́ẹ̀kì ìdí, wọ́n ṣe fẹ́ẹ̀kì abẹ́. Àwọn àdìsíkì tó fi ṣe àdìsíkì tó yẹ pé bí ọlọ́pàá tọ́nà bá fẹ́ lò ó fún yẹn láyé kó bá ti dé mọ̀ wọn kan wọn lè tó sí wọn láyé kó parẹ́. Bẹ́ẹ̀ni à ń tún kọ́ ní ìbúdá. Àwọn obìnrin kan kúrú sí òtí ìlera ní ibi yìí. Àbí bí bàtà Nàìjíríà àwọn òsì nígbà tó kà wá. Bẹ́ẹ̀ni à ń tún kàwé ṣe fún. Àwọn owó àṣírí rẹ̀ ló gbòòrò ní òtí ẹ̀kan mi.
àmọ́ kó má kù sínú kó má wọ kó bá kó má wọ náà lè dúró òun lè ní yàtọ̀ kó yí wà padà òun lè ní yàtọ̀. ولا خير في الدنيا لمن لم يكن له من الله في دار المقام نصيب. èwe láyé tó ṣe tó kó bẹ́ẹ̀ tó sọ fún ẹ pé máa bọ̀ ó dé ìyá lónìí. لمن لم يكن له. ó ní méjì ẹnì kẹta nígbà tí Idris Abdulkarim Idris lórúkọ òun náà ó kọ nìkan ó ní Nàìjíríà gàgàgàgà Nàìjíríà gàgàgàgà everything scatter. ولا خير في الدنيا. ìjọba tó sọ pé agbára tí wọ́n lè fi dábọ̀ wíṣkì dúró ìbẹ̀ lọ́wọ́ ìjọba nù. لمن لم يكن له. wọ́n àtẹ̀lẹ́dá láìsí kọ́kùnrin máa bọ́kùnrin sùn ní Nàìjíríà yìí ọlọ́run sì ní jọ́wọ́ bẹ́ẹ̀. من الله. bẹ́ẹ̀ sàbí dáadáa. آمين من الله من دار المقام نصيب. lesbian wọ́n àtẹ̀lẹ́dá láìsí Nàìjíríà yìí ọlọ́run sì ní yára ìwé. آمين. ọkùnrin sì ní àwọn olókè o ó pọ̀ láàrin yunifásitì tẹ́lẹ̀ ẹ̀ lesbian pọ̀ bẹ́ẹ̀ gay pọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ ládùúgbò ó pọ̀ káàkiri ẹ̀rọ wọn ni. الله أكبر. mo ti bá àpàlẹ́ rí tí mo sọ wá tó kọjá bẹ́ẹ̀. الله أكبر. orí ẹ obìnrin òun òun náà nítorí ta ni òun ọ̀hún orí ikú ló mọ̀ ọ́. لمن لم يكن له من الله من دار المقام نصيب. àwọn ọlọ́dọ̀ bẹ́ẹ̀ àwọn olówó gidi wọ́n ń ṣe tààrà tẹ́lẹ̀ fúrọ̀ ni wọ́n bá fúrọ̀ tó jẹ́ orí ikú ìyún náà ló sì fà á tó ṣe pé àárọ̀ ni wọ́n máa ń yí wọn lọ́sàn-án ìlàyé. ولا خير في الدنيا لمن لم يكن له. ní o gbọ́ tó tẹ̀lé láyé yóò gbó bí ajá tó dàgbà yìí. من الله من دار المقام نصيب. ó pọ̀ láyé náà ó pọ̀ láyé náà àwọn ọlọ́kùn wọn láti bá kà ní Muhammad. صلى الله عليه وسلم. ọlọ́pàá wa dẹ́kun Nàìjíríà yìí. آمين. wọ́n ní gbogbo ìlú tó bá wà ìlú yẹn máa parẹ́ bẹ́ẹ̀ yìí. àdébọ̀ Muhammad ló sọ bẹ́ẹ̀. صلى الله عليه وسلم. nígbà débẹ̀ lè sí. فتشابهوا إن لم تكونوا مثلهم. إن التشبه بالرجال فلاح. إن التشبه بالرجال فلاح. nígbà tí Idrisa Abdulkarim kọ Nàìjíríà gàgàgàgà Ọbásanjọ́ ló wà lórí àlefa wa gbà lọ́dún náà ló bá 6% ló bá nígbà lọ́dún wa. bí Idris ṣe kó Nàìjíríà nù ìyẹn ló fà á tó kọ lè fi lọ sókè lọ. الله أكبر. ọlọ́run bá wa tún ayé rẹ̀ sí. bẹ́ẹ̀ sáré ní. آمين. òkan mi bí ó ń kọ́ ní yóò ṣe kí yóò kàn ní kúkálùkù ló wáyé wá sí tiẹ̀ á sì wá sí kúkálùkù lè tó bá kọ́ púpọ̀. إن شاء الله. mi ò láti yẹn náà ti bẹ̀rẹ̀ kankan sí. فتشبهوا إن لم تكونوا مثلهم. mi ò sì ní iná tí mo fẹ́ tiẹ̀ nìkan wọ̀ ọlọ́run náà ṣe wá sí mo ṣe. إن التشبه بالرجال فلاح. ìjọ́mọ ènìyàn ìtara ìjọ́mọ ènìyàn ló bá mi ìtara ìjọ́mọ ènìyàn ọmọ tó fẹ́ ga tí wọ́n ní kó má ga. إن التشبه بالرجال فلاح. àti pé gíga ìrìnàjò tó jìnnì orúkọ ọmọ tó kúrò nílẹ̀ kó dé àná méjì débi òkè orúkọ èèyàn ó kúrò nílẹ̀ wọ́n pè é ní rasaki kí rasaki tó wá ní ṣìfù mọ́ ṣìfù rọ̀sáàkì kára ilé rẹ tó lè máa pè é bẹ́ẹ̀ kọ́ra rẹ tó lè máa pè é bẹ́ẹ̀ kí ọ̀tá rẹ tó lè máa pè é bẹ́ẹ̀ kálá àdúgbò rẹ tó lè máa pè é bẹ́ẹ̀ kálá àdúgbò rẹ tó lè máa pè é bẹ́ẹ̀ ìrìnàjò náà. إن التشبه بالرجال فلاح. bẹ́ẹ̀ni إن التشبه بالرجال فلاح. ẹ̀sọ́ sọ́ọ̀ tún kẹ́ ọ́ tún kẹ́ ìdájọ́ lọ́dọ̀
bí ẹ̀ ò ní pè ọ́ bẹ́ẹ̀. Àwọn tó bá ní ìmọ̀lẹ́ ọ̀rọ̀ láàárọ̀. Kì í sì yẹ ẹjọ́ àṣàkìrà àbúrà àṣọ ẹ̀. Bọ́sọ̀ ti rí ṣífù. Alẹ́ tó máa ń bẹ̀ ní ṣífù náà yìí. Wò tí ní ṣífù máa ń ní ọ. Aláàbò. Lẹ́yìn sẹ́yìn náà ni wọ́n máa sún máa dáná gẹ̀ ní sísìn. Ọlọ́run sì ti gbé ẹ̀kọ́ mi tó wọ́n ti dé sókè. Ẹnu àgbàṣà kọ́ à. Ẹ̀yọ̀ tó wá kó lẹ̀lẹ̀ orúkọ rẹ̀ tó kó lẹ̀lẹ̀ kó tó gbókè. Ilé ẹ̀kọ́ kékeré kọ́. Èrìjọ́lì ìfàlà wọn. Nígbà náà kó làwọn wíṣkì wá. Ẹnu àgbàṣà kọ́ bàbá ìjà ìfàlà wọn. Nígbà tí ìpínlẹ̀ Abdulkari ní kọ́ni, kó làwọn alábìyẹ wá, kó làwọn dàbídò wá. Aláàbò. Àwọn tó dúró pamọ́ náà kàkà ní ìsìnkú náà wà. Alhamdulilayi wíṣkì ni wọ́n ọmọ Ìjẹ̀bú ni. Ọlábìdé náà wọ́n Ìjẹ̀bú ni àwọn méjèèjì ò sì ní wálé. Ìjà Allah. Kò sàmì mọ́nà. Ẹnu àgbàṣà kọ́ à. Èrìjọ́lì ìfàlà wọn. Àwọn kódà tí bẹ́ẹ̀nu ayé wọn ló bá gbà kó bẹ̀ ló fi dáadáa síbẹ̀. Ẹnu àgbàṣà kọ́ àbẹ̀ ìjà ìfàlà wọn. Àwọn ìlú mi àbí kí n ṣàdúrà fún wọn wọlé. Ọ̀gbọ́ngbọ́nlá. Torí pé kò sí tí wọ́n ń pè ní gíga ìlú ju àwọn ọmọ ìlú lọ. Kò sí má sì lè ga tó ní ìlú òkèrè àbí lókè gbogbo bí wọ́n ti ga wọ́n bá dénú ìlú yìí wọ́n gbọ́dọ̀ ṣe bí ọmọ nù. Ẹnu àgbàṣà gbọ́hà. Wá sí ọ̀rẹ́ tọ́lọ̀ ń ṣe fún wọn tó bá kó sókè náà bá ti ṣe tí ọmọ ti jẹ wọn. Bẹ́ẹ̀ni jà ní fàlà wọn. Ẹnu àgbàṣà gbọ́hà bẹ̀rẹ̀ ìjà ìbàlá wọn. Former president wa Ọbásanjọ́ wọn náà sì ti kẹ́sẹ̀ di Bísà Kẹ́yì. Nàìjíríà jàgàjàgà everything skàtàskàtà bàbá sisi sọfà sọfìyà sọfà alẹ sọfà ló tó bàtà. Gbòsà. Gbogbo ẹ̀ gbòsà. Ọ̀gbọ́ngbọ́nlá. Ọjà tẹ̀sí kẹsẹ̀ tìyẹn nìyẹn. Njẹ́ tó bá sọ tó kù lórí àgbàlá tó kù. Ẹnu àgbàṣà gbọ́hà. Bọ̀. Ṣé ìjọba tó ṣe bẹ́ẹ̀ gbà náà ìjọba yẹn ò ní kápá láti sọ fún ọ bí sì ìwé wúlò tó kéde. Bẹ́ẹ̀ni jà ní fàlà wọn. Bẹ́ẹ̀ni. Ẹnu àgbàṣà gbọ́hà bẹ̀rẹ̀ ìjà ìbàlá wọn. Èyí ti wí alákùúrọ̀ wa ṣe mùsùlùmí ni pírẹsidẹ́ntì wa kò ní. Insha Allah. Ẹ bá ronú sí igbákejì wọn gẹ̀lẹ́ ní orí rẹ̀ pé ni. Àbúyẹjọ́ agbára lóye. Ọ̀gbọ́ngbọ́nlá. Ọmọ ọ̀rọ̀ sọ fún yẹn ní. Wọ́n sì mọ ìlà gẹ̀rẹ́ rà. Báyìí mo wú lágbàáyé wọn báyìí wọ́n mọ̀ dáadáa. Ẹnu àgbàṣà gbọ́hà. Ìyá yóò mọ̀ ẹ́. Bẹ́ẹ̀ni jà ní fàlà wọn. Nínú àwọn best president and vice president ta ni àwọn tó ń bẹ bẹ́ẹ̀ yìí pẹ̀lú. Ẹnu àgbàṣà gbọ́hà bẹ̀rẹ̀ ìjà ìbàlá wọn. Àwọn best first lady fún president and vice president àwọn ìyàwó àwọn méjèèjì tí mo sọ ìwọ̀n náà pẹ̀lú. Lọ́wọ́ lára wọn rẹwà gan. So wọ́n mú ibi lọ sọ pé èyí tí mo ní àkúrẹ́ ẹ̀dùn mo sọ pé tí bá sọ̀rọ̀ mo mọ bí mo ti fòkun rẹ̀ bọ̀. Ọ̀gbọ́ngbọ́nlá. Ṣẹ́pùà. Ẹnu àgbàṣà gbọ́hà. Bẹ́ẹ̀ni jà ní fàlà wọn. Wọ́n lè mú ìyàwó wọn síta ká fọwọ́ ojú bí àkíyà àwọn kílà àkàn yìí bàbá bẹ́ẹ̀ ti dá tó lè sọ àmà wọ́n jáde. Ẹnu àgbàṣà gbọ́hà bẹ̀rẹ̀ ìjà ìbàlá wọn. Wọ́n sọ ikú ayé wọn ò bàjẹ́ níbẹ̀. Ọ̀gbọ́ngbọ́nlá. Àtẹ́sọ̀rọ̀ ọmọ wíṣkì yìí. Ẹ má dá níbinú ọlọ́run Nàìjíríà ọlọ́run sì ní dá níbinú rẹ̀. Amina. Ẹ lọ sọ fún gbogbo jẹ́ Anábọ̀ Muhammad. Sallallahu alaihi wasallam. Àtọ́mọ́ àpòyìn ìdọ́dọ̀ rẹ̀. Wọ́n ní kó múra bí olùsí. Anábọ̀ sọ pé Sallallahu alaihi wasallam. Fakila ya Rasulullahi hādhā yatashabbahu bin-nisā. Wọ́n ní arákùnrin múra bí obìnrin ni. Irú rẹ̀ bí ti lóbìnrin. Àbí tí o tọ́ra ní òtútọ́ péètì. Péètì tí o jẹ kọ́kọ́ wọnú ẹ̀sìn náà. Tó bá ṣàlùwàlá o ní lálùwàlá. Péètì. Alábìrin fọ́nà fún àwọn ilẹ̀ gbàgbé ìrìnkọ́ abẹ́lá fi màkà ní ọgbà ọwọ́ ṣẹ́tù
وحماية الغيب. ẹ wò bá Ànábì Mùsá. sallallahu alaihi wasallam. Ànábì ni ẹ máa mú lọ sí Bàkíì nígbà náà Bàkíì ìlú gbóló wà sí aráàlú Mádínà. Bàkíì wọ̀nyẹn ni wọ́n sin àwọn ṣahada àwọn ṣúwàdà òsì àwọn tí wọ́n fún lóògùn nínú àwọn àyè tí wọ́n sin mo níbẹ̀ ló ṣàdúrà bẹ́ẹ̀. àbúkọ́ ọ̀gbọ̀n mọ̀. ìtàn sọ fún wa pé wọ́n sin sẹ́yìn ìlú náà Usman sí síbẹ̀ ibi sàárẹ̀ rẹ̀ wọ́n dúró rẹ̀ àṣàdúrà bẹ́ẹ̀. àbúkọ́ ọ̀gbọ̀n. ó wà lẹ́gbẹ̀ẹ́ aráàlú ní Mádínà. wọ́n ní Bàkíì wọ̀nyẹn lànàbì ní kí wọ́n mú lọ. sallallahu alaihi wasallam. wọ́n ní kí wọ́n ní kọ́ lọ sí lànàbì ní kọ́ lọ bí adé bẹ̀. ẹ̀rọ bí adé ẹ̀tọ́ṣọ̀ ẹ̀ kí ló sọ sí. ayé àkùrá ni wọ́n ló sọ fún wọn ṣe bó ti ṣe. ọ̀rọ̀ ẹ̀mí àti sí ànábì wọ́n sọ pé ó dàlẹ́. ẹ̀mí àtàṣà gbọ́ à. wọ́n ní kí wọ́n lọ bí ẹ̀jẹ̀. bẹ̀rù ìsáàlì ìfàlà. wọ́n ní náà torí pé gbà náà màkàránù gúrúbà níbẹ̀ yẹn. ayé àjòjì ni wọ́n máa ń sin síbẹ̀. wọ́n sin àwọn àjòjì wọ́n wá sí wọn bẹ́ẹ̀. wọ́n á wà ní wàhálà ojú ẹ̀kú. iná tẹ̀sán gbọ̀ngàn ìtàlẹ̀ ìbáyáni. bí ẹni tí ń bẹ lábùdá àbí tí ń bẹ ní banana island àbí nídìsí àbí lẹ́kì wọ́n mú wá sí inú abúlé gbòkè bíi dísìwétò èyí jẹ́ ìdáwọ́ ìlú. ọ̀gbọ́n ẹnìkan máa ní bàbá ẹsẹ̀ wá ìlú mi ẹ̀sìn fẹ́ràn rẹ̀. gbogbo ìlú ni mo fẹ́ràn. iná tẹ̀sán gbọ̀ngàn. wọ́n mú wá sí abúlé kan tó ṣe pé ìgbóná yí kó bẹ̀. sábà pé ó ti yóò máa ríra rẹ̀ níbi pé ṣé òun ti wà lẹ́wọ̀n báyìí. bí àwọn síkú sábà tó ń ṣiṣẹ́ ìjọba tó wá ṣe ọ̀gá rẹ̀ tọ́gà rẹ̀ wá ní ẹ̀yìn ìwọ. ṣèlú torí kò ń lówó báyà yìí ìyàwó jẹ wọ́n wá gbé lọ sí dísìwétò tó ṣe pé ká tó kó ẹjọ́ wá kú lóṣù méjì. bẹ̀rẹ̀ káyì ní ìfàlà. mélòó ti ń bẹ́ẹ̀ lò láti máa jà. iná tẹ̀sán gbọ̀ngàn ìtàlẹ̀ ìbáyáni. ìlú náà ti pọ̀ dáhùn mọ́ gbogbo jà wá ṣèbí ló bá abáríjà náà lálọ́ parí ẹ̀. wọ́n á mú lọ sí dísìwétò lẹ́kọ̀ọ́ ìyá òjẹ́ gan. lẹ́yìn sálárì kún ọmọ méjì rẹ̀ ni. wọ́n á mú lọ sí gbé wọ́n lọ fi àjẹ́ sàbí kan bá sọ̀rọ̀. kí ni sàbí yẹn sọ fọkìlà ó ní àlà túbọ̀ tìlù. àbúkọ́ ọ̀gbọ̀n lọ. ẹ má pa o ẹ má pa o anábìrì kẹ discipline yẹn wọ́n yẹ pa o. ìyẹn ló fi dá sí pé àkọlù ronú kí bob whisky àti káwọn káṣí wá sí ojúwa. àlà túbọ̀ tìlù ẹ gbọ́dọ̀ pa ẹ fi ìyàjẹ́ ni wọ́n sọ ẹ discipline yẹn. ẹ jẹ́ kó mọ̀ pé bàtí ó wù ní. kódà iná tẹ̀sán gbọ̀ngàn. فقال صلى الله عليه وسلم ودي إني نهيت عن قتل المصلين أشار كنا تاني ملا بيوبيني أسيتوكي بيتاي بلا أما كنا وابا إنجليزي كما أنجب بريسكي كسر على بي وبيني سامو مسبري أنت كان يسمى لك أجاب وين أشوف سلمي تنكيو إن التشبه بالرجال بلا gbọ́dọ̀ pa kò ṣe kó gbìyà wá rárá ẹ̀sìn wa ẹ̀fẹ̀ bá awúdẹ bá awúdẹ mú akásí wá sí ìwújú wa. ìyẹn túmọ̀ sí pé kíkọ́ bírísìkì tètè lọ túbá lọ bírísìkì àbí. àgbàmọ̀ kúrò. ó lọ túbá ó tó déètì. iná kàṣà búra. lóríjà. èrìjà ìfàlà. المخنث عند المذاهب الأربعة ينقسم إلى قسمين. كما شيش كم شيش وبري كم شيش وبري كم شيش. لولا ما إمام مالكي إمام شافعي إمام حنبلي إمام مالكي أتي إمام حنفي. إن التشبه بالرجال فلا ẹni tí ń ṣèṣe obìnrin tó ṣe pé bí ọmọ fi ṣe dà nìyẹn. gbọ́dọ̀ yẹ o wọ́n wà máa ń yẹ kó ló fi jàdá mi yìí ní ìlú ìrẹ̀lẹ̀ tó ṣe pé ó ní sweet voice baby voice
Girls voice. Tó bá sọ̀rọ̀ ẹ káàárọ̀ ẹ máa wò ká obìnrin wo ni sọ̀rọ̀ ẹ máa kùnrin. ọ̀rọ̀ ẹ̀ ó tutù ó rọ̀ ó dùn létí. Tẹ̀wé ọ̀rọ̀ àdámọ́ obìnrin ni pé ọ̀rọ̀ wọn máa ń tutù létí. Àbúkọ́ ọkùnrin lọ. Lóbìnrin tó bá wà lójú ọ̀nà tó ti kù ní orí ti. Ẹ̀ka kàṣà kúrà bẹ̀rẹ̀ jọ́ọ̀lì ìbàlá wọn. Obìnrin gbọ́dọ̀ dá lóhùn. Ẹ̀ka kàṣà kúrà bẹ̀rẹ̀ jọ́ọ̀lì ìbàlá wọn. Ọkùnrin mi wà ń bẹ tọ́lọ̀ ká bẹ́ẹ̀ tó yẹ kó bá sọ̀rọ̀ báyìí ló kó bèrè ní sọ̀rọ̀. Àdámọ́ nìyí. Wọ́n ní wàá fi àkàtà yìí tàkà sọ̀rọ̀ kúrò pàtàkì. Ó tún bá ní sexy body. Sexy stature, sexy body. Ó ti ní sexy voice, ó ti wá ní sexy body. Ó ní tó máa ń lọ ọmọ máa rọ́ máa nígbà wọn bọ̀dá ìṣe ń rìn báyìí, ó lè ní stepis, obìnrin ní ìmọ̀ ní stepis. Tó bá bá nígbà bá lọ́wọ́ ọkùnrin, Ọlọ́run dà wọ́n tí kì í ṣe àwọn mọ̀hánásù. Àwọn tí wọ́n máa ń mọ̀ fẹ́ sọ̀rọ̀ àwọn di obìnrin. Tẹ́lá mídè abẹ́ ẹ̀kọ́ mídè kí wọ́n máa sọ bá mídè àwọn àyùn ni wọ́n sọ̀rọ̀ àwọn lòdì. Ẹ̀rọ kàṣà ògbó abẹ́rẹ́ ìjà ìbàlá. Wọ́n lọ bí ẹ̀ṣẹ́ yorùbá ṣe é mi lọ́la fún ààrẹ lọ́pọ̀ ní láyà tábìlú fásitì. Àwọn tó ṣe pé tá a bá tú ìwà wà wò àníbà rí pé wọ́n mọ̀ fẹ́ sọ̀rọ̀ àwọn di obìnrin. Àti wọ́n pẹ́ láti kékeré náà láti kékeré máa ní tí a bá àwọn ọmọ kan wà láti kékeré níjọ́ tí wọ́n ti bí wọn báyìí ní orí wọn máa kọ́ ẹ̀. Nígbà táwọn òbí wọn bá fa tí wọ́n ṣe fún wọn tí wọ́n bá tún kù sí lórí yóò tún kọ́ ẹ̀. Àwọn kan wà ní orí wọn máa rọ̀ ó ṣe pé tí tó máa ń fa báyìí pé inú yìí kò tiẹ̀ ti rárá bẹ́ẹ̀ kẹ́ lọ́wọ́ pé iná wà tábà ẹ̀ fà lórí wọn àbí wọn lórí plẹ̀tì mẹ́ta. Ẹ̀rọ kàṣà ògbó abẹ́rẹ́ ìjà ìbàlá. Alábìnrin lọ́la kan bá lọ kọ̀m̀plé yóò máa mú kílípà rẹ̀ yóò máa gbọ̀n díẹ̀ yóò tún inú yìí lè díẹ̀. Inú yìí lè díẹ̀ àbábá tó fún mi kí ọ̀pá àgbẹ̀lá bẹ́ẹ̀ máa fi wọ́n àgbàsí. Àwọn afọlẹ́mọ̀ ẹ̀ máa lò kiri. Ó ti tìkì ọba afẹ́tìmọ̀ yóò wà ní tìkì. Ẹ̀rọ kàṣà ògbó abẹ́rẹ́ ìjà ìbàlá. Àwọn tó ṣe ń gbé Ọlọ́run ló mọ̀ dá wọn bẹ́ẹ̀ kò sí ìwà àbúrò wọn. Àwọn yóò àwọn tí wọ́n tọ́nà ń dá bẹ́ẹ̀ yìí. Ó ní wọ́n láàyè olùwò dámú wàlúùdá ẹ̀yẹ́tò wàlídá àhàdé. Àwọn yóò wọn ní ìdíkàbù wọn. Ọlọ́run náà bẹ́ẹ̀. Gbogbo àdìsíkà mẹ́rin mu wa àwọn yóò pẹ̀lú. Sallallahu alaihi wasallam. Àwọn tó ṣe ń gbé al-mutakhallaqu bi khuluqi an-nisa. Harakatan wa hay'atan. Àbùkọ́ ọkùnrin lọ. Ìgbékejì nu àwọn tó ṣe ń gbé Ọlọ́run ti dá wọn pé àwọn fúnra wọn ni wọ́n ṣe wà bẹ́ẹ̀ fúnra wọn dá. Àròkẹ́tẹ̀. Harakatan ní haraka ìṣesí wọn. How are you baby? How are you baby? Ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lóbìnrin. Ẹ̀rọ kàṣà kúrà bẹ̀rẹ̀ ìjà ìbàlá. Ẹ̀rọ kàṣà kúrà bẹ̀rẹ̀ ìjà ìbàlá. Wọ́n tẹ̀lé yàtọ̀ sábà òbí náà bí tàlíyí ní kẹ̀dá. Àbùkọ́ ọkùnrin lọ. Wọ́n fẹ́ sọ̀rọ̀ wọn di tútù. Wọ́n fẹ́ sọ ní sexy voice fúnra wọn. Àwọn ni wọ́n fẹ́ sọ dà. How are you baby? Àǹtí kébìrì ẹ̀rẹ̀ fúnra ẹ̀ lọ sọ̀rọ̀ kébìrì ipò bá náà lẹ́jọ́ wà. Ẹ̀rọ kàṣà kúrà bẹ̀rẹ̀ ìjà ìbàlá. Irú àdúrà wíṣkì yìí ṣe. Ẹnìkan ní pé you look beautiful bro. Ló bá bọ́ sí lórí social media ló bá ní who is your bro? You better get your sense. Àwọn yóò pè tá ní bro ẹ̀.
sọ pé bèbè à ń bèbè mo ní níbo. ẹ̀rọ kàṣà buhari ìjà ìbàlá. bàbá tàbí gbogbo nǹkan ọ̀sán láti ọjọ́ ìbọ̀dà kí àwọn. wọn bí ẹ̀dá tó ṣe bébì bẹ́ẹ̀ bó bá yẹ ṣe bébì yẹn wà jẹ́ o. wọ́n á fẹ́ wà fi dùnìyà. lèmọ́ ni ó yẹ kó lọ́wọ́. Bobrisky ó yà lọ yí padà kó lọ túbá wọ́tà kásùn lè àdó àmàlẹ̀ ó máa ń rọra ó ní ó ṣe fídíò kan ó ní ẹ wò ó sí màá ìdí nù wọ́n ti lọ kó gbogbo kan sí àwọn kírímù kú tí máa ń gba irun ẹgbẹ́ tó bá yá wọ́n ti fi ha gbogbo ẹ̀ wáyọ̀ kọ̀ǹtọ̀ ní màálù tí wọ́n sùn wáyọ̀ kọ̀ǹtọ̀ báyìí ó ní sí màá wá láàrin méjì báyìí wá lọ báyìí ó tún sí báyìí báyìí pé sí màá tì ó ní tì náà tì. ẹ̀yìn àtàṣà bọ́ à bẹ̀rẹ̀ jáde ìfàlà àwọn. ìwọ́n tó máa bẹ sọ́ra rẹ̀ lóbi alágbọ̀n Muhammad wọ́n sọ àdéhùn kan bẹ alábì ní kí wọ́n lọ lé ẹni náà ó wọ ẹ mọ́sáàsì báyìí alábì ní ẹni jáde àwọn tó lọ ń kọ̀ nílé. gbàtúkú dà yẹ àsìkò ayé ọmọ sẹ́yìn náà ọmọ yẹ lọ́wọ́ bá a. ọmọ múna tún yẹ ẹni jáde ń múra bí omi àwọn olórí kúlẹ̀ yẹ ẹ̀rọ jà kó ní múra wá. àdúgbò lọ́dún àwọn ẹbí rẹ̀ nù Idris Bobrisky wọ́n sọ ààrẹ dọ́kun padà kó yí padà tó bá yí padà wọ́n bá bá yìí kó dábìlì lójú sáyẹn náà. ẹni àtàṣà búra bẹ̀rẹ̀ jáde ìfàlà àwọn. ẹni àtàṣà búra bẹ̀rẹ̀ jáde ìfàlà àwọn. àwọn ìmáàmù mẹ́rin wọ́n ní fa iná dáríkà ẹ̀ẹ́dẹ̀tún kọ̀bí hatún wọ́n máa ń ṣí ẹ̀tún. yé àwọn ìṣe ewu ni tọ́lọ̀ máa ní bí ó ṣe. ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tó bá fẹ́ tẹ́ láwùjọ àwọn ẹ̀fọ́ yìí máa yàgò wọn máa kékeré. ó lè wọ́n mi. ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tí o fẹ́ tẹ́. láwùjọ àwọn ẹ̀fọ́ torí àwọn ẹgbẹ́ ẹni ẹyẹ ṣe kí ni. ní wọ́n tọ̀. kò bá sí kú ẹ̀fọ́ tẹ̀tẹ̀ kù nínú ilé mi àárín àwọn ẹyẹ ẹgbẹ́ rẹ̀ yóò ṣe kí ni yóò tù. ẹnà àtàṣà búra bẹ̀rẹ̀ jáde ìfàlà àwọn. ọba bẹ yà kó Bobrisky tètè lọ yí padà ìwà abúlé tó wù yìí. gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ lásìkò ànábì lúùtù. àyíṣẹ́ tó ṣẹlẹ̀ àpọ̀. hálàkà wọ̀ hálàkù. ogun ọba pátá parẹ́. báwọn fún gbogbo gbólẹ̀ ó ní lára sí i. ànábì lúùtù àti àwọn tí wọ́n gbà wọlé kan wọ́n là bẹ́ẹ̀. àyíṣẹ́ tó ṣẹlẹ̀. Bobrisky eléyìí náà tó bọ́ ọlọ́wà mi. ìjọba Nàìjíríà ẹ dá sí ọ̀rọ̀ Bobrisky ẹ má jẹ́ ó di ìjọba. ẹ má jẹ́ ó di tán ọmọ yóò máa kọ́ṣe ẹ̀. torí ìjọba tuntun lọ́wọ́ eléyìí ìmọ̀ràn là ń fún yín lọ́wọ́ èyí o. àwa ń fojú balẹ̀ àwọn wò yín báyìí afẹ́ mọ̀ ń tẹ́ ẹ fẹ́ sí. àwọn eléyìí ò tẹ̀ ẹ́ láti kó wa. báyọ̀ àwọn ọ̀rẹ́ tẹ̀ ẹ́ sàjáwé bẹ́ẹ̀. káwọn á wò ó bọ̀. Ìsì ọmọ ni ó fún ọ lóko yìí. ẹnì àtàṣà búra bẹ̀rẹ̀ jáde ìfàlà àwọn. Ìsì ọmọ ni ó fún ọ lóko yìí. ẹnì àtàṣà búra bẹ̀rẹ̀ jáde ìfàlà àwọn. àwọn aláàlẹ̀ dàbà kékeré. mọ́gà kìí di mọ́gà. Bàálí lè di bàlá. Fàlà tó bá wọlé lórí pé nínú lágbáwá gan-an ó ní kò ti lọ. àlùkò ọkùnrin ńlá. ayé ẹ̀yin fẹ́ bá ayé bẹ́ẹ̀ ni ayé yóò sì ní dá. ọlọ́run àgbọ̀. àwọn ọmọ ìgbà tó wà bẹ́ẹ̀ ni wọ́n lẹ́yìn láti ṣiṣẹ́. àwọn ẹni ṣiṣẹ́ ni o.
mójútó iná kẹ́ bá mójútó omi ẹ bá mójútó ẹkọ́nọ́mì wa ìlú yìí ní tó pọ̀ ilé ẹ̀kọ́ hospital ọgbà ẹ̀wọ̀n ìyá jẹ́ wọ́n fẹ́ bẹ̀ bá. àwọn tá a fẹ́ kẹ́ mójútó pọ̀ nínú ẹ̀ náà ni ọ̀rọ̀ ọmọ kúrísì yìí àti bí àwọn obìnrin lọ́lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ kí wọ́n nílá kí wọ́n lọ́kọ. kọ́ ajọ́ káwọn ọkùnrin wa pa wọ́n ti sẹ́nu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sóbìnrin náà di ọkọ obì. lesbian ẹni olóyún tó lóbìnrin sọ́yẹ́ kí ni kò. ẹni àtàṣà búra bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni jà ní fàyà wọn. yóò sọ ìlú ẹ̀ ti wá ká. ẹ tètè bá wọn mójútó ìlú náà nínú àwọn tá a gbọ́dọ̀ mójútó ni. ẹni àtàṣà búra mi àìjà ní fàyà wọn. àṣepamọ́. ọ̀pọ̀ ọkùnrin káì wọ́n máa ti pè ìwọ ni ẹ̀fọ́ ìṣèlú ọ̀rọ̀ bọ́bílísì ò ti gbogbo tó tó wà. wọ́n máa tó bá ti mọ yóò fi fún nínú ayé ìbẹ̀dìlú ẹ̀ka lọ́wọ́. wọ́n fẹ́yà wà á gbọ̀mọ̀ àjẹ́ wàsẹ́rì fi lọ́wọ́ ẹ̀nà lọ́wọ́ wà fún mi. àṣepamọ́. Yorùbá ní ṣíṣí tó bá gbọ́n mọ́ràn kì í gbọ́ gẹ̀dẹ̀ wẹ̀ lọ́wọ́. Èṣìṣì tó bá kò ní gbọ́ gẹ̀dẹ̀ wẹ̀ lọ́wọ́. wọ́n máa tó bá bí wọ́n yọ ọ́nìkan ní ọ̀hìn ẹ̀dùn ẹ̀dá wọ̀nyí. àṣepamọ́. ìrìnàjò tó kì í bá tó pa gbogbo ọ̀pọ̀ ju ilé jẹ́ ní àìní àṣepamọ́. ayé ọ̀la ni. ìtò pa ọ̀pọ̀ ju ọ̀dẹ̀dẹ̀ jẹ́ ní àìní ayé ọ̀la àìní àṣepamọ́. máa tó bá bí wọ́n yọ ọ́nìkan ní ọ̀hìn. àwọn kan lórúkọ wọ́n ní irú wọn ní mọ́ àìláyé ọ̀la àìní àṣepamọ́ ló fà. ẹ̀dùn ẹ̀dá àwọn kan ní láti wọ́n olówó la mọ̀ wọ́n sí èyí tí táwọn ọmọ wọn ní mọ́. wọ́n fẹ́yà wà á gbọ̀mọ̀ àjẹ́. kò sẹ́ni náà tó ní kí owó lé. rárá kádàrá lè mú wa. àbùkù ọkùnrin náà. sọ́wọ́n nìkan wá fún un léyìn bẹ́ẹ̀ ti pọ̀ jù. wọ́n máa tó bá bí wọ́n yọ ọ́nìkan ní ọ̀hìn. bẹ́ẹ̀ni. ẹ̀dùn ẹ̀dá wọ̀nyí. àṣepamọ́ àṣepamọ́. àbúrò ọkùnrin náà. wọ́n délé àwọn àbá àwọn balẹ̀ wọn jẹ́. ó délé àwọn oníṣòwò wọn rí rí ọ̀dà jẹ mọ́. ó dé ọ̀dà àwọn ìjọba wọn kú lórí àgbà wọn tẹ̀lé ẹ̀tẹ́. lẹ́yìn irú lórí náà lọ́ọ̀yì. níbẹ̀ náà gómìnà tó ó máa fẹ́ yá. níbẹ̀ náà gómìnà tó kú bẹ́ẹ̀ ní sìn. àbùkù ọkùnrin náà. orúkọ kan náà wọ́n pè ní authority. 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 ó ní ẹyẹ wọ̀nyí ṣé ẹ mọ̀ pé èmi ni ọ̀gá yín bẹ̀ ní wáyé. ó yẹ kẹ́ ní respect ẹ bá ní respect fún òbí yín ó yẹ kẹ́ ní respect fún mi. ẹ dákun nígbà tó bá ti mú ẹ tọ́mọ̀ bá ti sọ ẹ lọ́gà wọ́n kọ́ ló béèrè respect mọ́ ìwà rẹ ló béèrè. wúwo fẹ́ ọlọ́mọ àjẹ́ wúwo fẹ́ wà á gbọ̀mọ̀ àjẹ́. alukólukó kọ̀bí ha. alukólukó kọ̀bí ha. ìwà tó burú ni máa dogun ìlànà. ọ̀rọ̀ àwọn afọ ẹ̀ létí. láì mọ́ wa. dáadé ẹgbẹ́ ìjọ ìsinmi wọ́n gba létí. ẹ mọ̀ wá ayé o. ẹ yẹ ẹ mọ gómìnà kéèké. wúwo fẹ́ yá wà á gbọ̀mọ̀ àjẹ́. wúwo fẹ́ yá wà á gbọ̀mọ̀ àjẹ́.
kò ní tó láti ṣe ọlọ́wọ́ nínú ọjà ara olówó náà. owó náà wá kí ọlọ́wọ́ ní ní àṣepamọ́ ló bè lọ́wọ́ rẹ̀ àṣírí rẹ̀ ló bè lọ́wọ́ rẹ̀ ayé ọ̀la ló bè lọ́wọ́ rẹ̀.